ìṣẹ́jú àáyá ni ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí Alára 24. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìròyìn ìṣẹ́jú àáyá láti ìkànnì Jígí Alára 24. Abímbọ́lá Olúwatósìn Òdèmọ̀ lóníròyìn. Ìròyìn náà rèé o. Ta ni yóò gba ipò gómìnà lọ́wọ́ Ọbaṣẹ́kì ní Ẹdó? Àwọn obìnrin Kẹ́nyà ń béèrè ìdájọ́ òdodo lẹ́yìn tí ọkùnrin kan dáná sun ọ̀rẹ́bìnrin rẹ̀. Ìbúgbàmù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Paga tún pa èèyàn 14 ní orílẹ̀-èdè Lebanon. Ẹ má sunkún fún Délé Gold nítorí pé ó gbé ìgbé ayé rẹ̀ fún Ọlọ́run nígbà tó wà láyé, pásítọ̀ ṣàlàyé. Báyìí ni Yàyà Bello ṣe sálọ tí ọwọ́ àwọn EFCC kò fi tó. Gómìnà 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń ṣàtìlẹ́yìn fún Wike láti di alága PDP. Damagum ló sọ báyìí o. Níbi ìdìbò Ẹdó, Jonathan rọ àwọn èèyàn kí wọ́n ṣe ohun gbogbo ní àlàáfíà àti ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ kó má ṣe sí ìjà. Àwọn iléeṣẹ́ ńláńlá, àwọn aládàáni àti oríṣiríṣi èèyàn ni wọ́n ti dá bílíọ̀nù 12 lápapọ̀ owó rẹ̀mílẹ́kún sí àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ sí ní Borno. Báyìí ni àwọn ọlọ́pàá ṣe kàn mí lábùkù nítorí mo kọ̀ láti fún wọn ní 100 náírà tí wọ́n béèrè fún. Awakọ̀ Rivers ṣàlàyé ohun tí ojú rẹ̀ rí lọ́wọ́ àwọn ọlọ́pàá. Wọ́n sọ arákùnrin kan sátìmọ́lé látàrí wípé ó jí ọkọ̀ èrò gbé ní ìpínlẹ̀ Plateau. Tó kì í dùn kó pọ̀. A nírí jù báyìí lọ ní abala ìròyìn ìṣẹ́jú àáyá láti ìkànnì Jígí Alára 24. Títí di ìgbà mìíràn tá ó fi àtayọ̀ pàdé. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí o. Orúkọ mi ò yí padà, Abímbọ́lá Olúwatósìn ọmọ Òdèmọ. Tó ire o, ire lójú owó rí. Jígí Alára. Jígí Alára, ìkànnì ìdùnmọ̀ gbogbo wa sẹ́. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.